ìròyìn láti iléeṣẹ́ atótó arére online tv. Ìjọba ìpínlẹ̀ Kwara ti fojú àwọn Lanlọọdu márùn-ún ba ilé-ẹjọ́ nílùú Ìlọrin olúlu ìpínlẹ̀ Kwara fẹ̀sùn wípé wọn kò ṣe ilé ìgbọ̀nsẹ̀ fáwọn ènìyàn tó ń gbé ilé wọn. Adelé ọ̀gá àgbà nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò àyíká nípínlẹ̀ náà, Hajia Idayat Fọlọ́runṣọ́ ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lọ́jọ́ Àbámẹ́ta nígbà tó ń bá àwọn ọlọ́jà sọ̀rọ̀ nínú ọjà Mandate tó wà níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ìlọrin ìpínlẹ̀ Kwara lákòókò tí wọ́n ń ṣe ètò ìmọ́tótó àyíká nínú ọjà náà. Ìròyìn atótó arére gbọ́ wípé wọ́n ṣe ètò náà pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Foundation for Dry Tap and River Basin Rejuvenation tó ṣàgbékalẹ̀ àwọn ọkọ̀ ńlá lọ́fẹ̀ẹ́ láti fi kó àwọn ìdọ̀tí tí wọ́n sì tún ṣe àgbékalẹ̀ goro ìdálẹ̀sí ńlá fáwọn ọlọ́jà kí wọ́n lè máa da ilẹ̀ sí. Ọ̀gá àgbà ọ̀hún tó sọ fáwọn ọlọ́jà láti má jẹ́ kí inú ọjà ọ̀hún wà ní mímọ́ ní ìgbà gbogbo ṣe àlàyé pé lára àdéhùn ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni láti rí dájú pé gbogbo ibi ló wà ní mímọ́ nípínlẹ̀ Kwara. Ìdáyà fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ náà lábẹ́ ìdarí gómìnà Abdulrahman Abdulrazak ni ó ti ń ṣe àmúlò àwọn òfin eléyìí tó de ìmọ́tótó àyíká léyìí tí àwọn tó bá sì tàpá sí òfin náà yóò máa fi ojú ba ilé-ẹjọ́ tí òfin náà tí ó sì ti di gbígbéra sọ ní ìpínlẹ̀ Kwara. Ó sọ wípé ní nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ní àjọ kwepa ti ilé márùn kan pa nílùú Ìlọrin tí wọ́n sì fi ṣìkún òfin gbé àwọn Lanlọọdu tó ní ilé náà látàrí bí wọ́n ṣe kùnà láti kọ́ ilé ìgbọ̀nsẹ̀ fáwọn ènìyàn tó ń gbé ilé wọn tó sì jẹ́ pé lọ́gán ni ìjọba ìpínlẹ̀ Kwara gbé ìgbésẹ̀ láti fi ojú wọn ba ilé-ẹjọ́. Ó sọ wípé àwọn ènìyàn ọ̀hún yóò san ẹgbẹ̀rún lọ́nà 50 náírà owó ìtanràn tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá jẹ̀bi ẹ̀sùn náà níwájú ilé-ẹjọ́. Adelé ọ̀gá àgbà àjọ kwepa náà ó tún sọ ọ̀rọ̀ ìfarajìn kọmíṣánná fọ́rọ̀ àyíká Hajia Nafisat Buge di mímọ̀ láti tún ṣe àbẹ̀wò sínú ọjà náà lójú náà ti rí dájú pé wọ́n ṣe ìmọ́tótó ọjà ọ̀hún ní ìgbà gbogbo. Nígbà tó ń sọ̀rọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ Foundation for Dry Tap and River Basin Rejuvenation ọ̀gbẹ́ni Abdullateef Aliu ẹni tó sọ wípé iléeṣẹ́ náà dòwò pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Kwara nínú ètò gbálùmọ̀ rẹ̀ láti dẹ́kun ìṣúyọ àjàkálẹ̀ àìsàn nípínlẹ̀ ọ̀hún. Fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé iléeṣẹ́ ọ̀hún ti wà káàkiri ìpínlẹ̀ tó tó 24 lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tiẹ̀ babalọ́jà ọjà Mandate Alhaji Muritala Tambaruku dúpẹ́ lórúkọ gbogbo àwọn ọlọ́jà Mandate lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kwara fún ètò ọ̀hún pẹ̀lú àfikún wípé àwọn yóò rí dájú pé ọjà ọ̀hún ló ń wà ní mímọ́ tónítóní ní ìgbà gbogbo. Ẹ̀wẹ̀ Tambaruku wá rọ ìjọba láti túbọ̀ kọ́ àwọn ààyè tí omi yóò máa gbà kọjá kí ìjọba sì tún ṣe àtúnṣe àwọn ojú ọ̀nà kí ó sì pèsè àwọn ilé ìgbọ̀nsẹ̀ sínú ọjà náà.